kí ni ìpele tí a fi ń wẹ òkú nínú Islam? Àwọn wo ló lẹ́tọ̀ọ́ sí òkú wíwẹ̀? Àwọn wo ló yẹ kó wà ńbẹ̀? Alákọ̀ọ́kọ́ ni wípé kullu nafsin za'iqatul maut, gbogbo apátápátá la jẹ gbèsè kú o, imma taw'an wa karhan, bá a fẹ́ bá a kọ̀ gbogbo wa ní àlá padà lọ. Àwọn wo ló wá lẹ́tọ̀ọ́ sí wíwẹ̀ òkú? Alákọ̀ọ́kọ́ ni wípé ẹ jókòó, ẹ jókòó. Ọkọ ó lè wẹ̀ fún ìyàwó ẹ̀, ìyàwó bákan náà ó lè wẹ̀ fún ọkọ ẹ̀ nínú ṣẹ̀ríà Islam. Ọmọ ó lè wẹ̀ fáwọn òbí ẹ̀, yálà bàbá ni àbí ìyá. Àwọn òbí bákan náà àwọn náà lè wẹ̀ fún ọmọ wọn tí wọ́n bá ní ọkàn láti ṣe. Kí wá ní process tá a fi ń wẹ̀ òkú? Alákọ̀ọ́kọ́ òun náà ni pé bá a ṣe ń wẹ̀ òkú ní ilẹ̀ Yorùbá wa níbàyí ó yàtọ̀ sí bí àwọn Lárúbáwá àbí níbòmíì bí wọ́n ṣe ń wẹ̀ òkú tiwọn. Àmọ́ báwa ṣe bó tẹ̀ ṣe yẹ ká máa wẹ̀, a gbọ́dọ̀ wá nǹkan tó ga báyìí bí a bí tébù tá a lè gbé òkú yẹn sí. Ẹ dákun ẹ bá gbé òkú bọ́tà, ẹ gbé òkú bọ́tà, ẹ gbé òkú bọ́tà. Ẹ dákun kì í ṣọ̀rọ̀ ọ̀dàfà ọ̀dàfà kọ́ intervention yìí yóò ní ipa gan. Ẹ gba ilé ìdáná. Ọlọ́jọ́ ti dé báyìí. Ọlọ́jọ́ ti dé. Ọlọ́run ti ní kí ọlọ́jọ́ dé. Tá a bá ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ wẹ̀ òkú nínú Islam, àkọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ wá nǹkan tá a kọ́kọ́ fi bo ojú ara ẹni tó bá kú, yálà lọ́kùnrin ni àbí lóbìnrin. Ẹ dákun ariwo yẹn ń pọ̀ ní ẹgbẹ́ bíbí, ẹ jẹ́ ká fara balẹ̀ dáadáa jọ. A gbọ́dọ̀ wá nǹkan kan tó bá jẹ́ bí ọkùnrin, a gbọ́dọ̀ kọ́kọ́ wá nǹkan tá a fi bo ní ojú ara. First step. Tó bá jẹ́ obìnrin ni, a wá nǹkan tá a fi bo ní ojú ara, a dẹ̀ wá nǹkan tá a fi bo ní àyà. First step fún obìnrin àti ọkùnrin. Bá a bá ṣe bẹ́ẹ̀ tán, àwọn nǹkan bó ṣe ga iná láti ṣe o. Tó bá yẹ pé inú ìlú tí wọ́n ti ń ṣe kíní dáadáa ni, wọ́n máa gbẹ́ àwọn òwò síbí tí àwọn ènìyàn tó máa gbà wọlé. Àmọ́ bá a ṣe ń ṣe tí wọ́n ní Nàìjíríà yìí, tọ̀ Ọlọ́run ṣàánú wa. Náà, bá a bá ti ṣe bẹ́ẹ̀ tán, ẹ máa bá ń pè bẹ́ẹ̀. Bá a bá ti ṣe bẹ́ẹ̀ tán, omi ó gbọ́dọ̀ wà rẹ́dì. Then, in tó tún wà bẹ́ẹ̀ ni pé èrò kì í pọ̀ níbi tó bá ti ń wẹ òkú o. Bí èèyàn 5, bí èèyàn 6, bí èèyàn 10 ó ti pọ̀ jù. Bí èèyàn 2 àbí èèyàn 3 ó ti tó. Torí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man satara musliman mayitan, ẹni bá bo mùsùlùmí tó kú láṣìírí wa katama alayhi, tó bò láṣìírí tí ó tú àṣírí ẹ̀, wa katama alayhi ghafara Allahu lahu 40 marra, Ọlọ́run bó forí jì ní 40 times. Tásìkò gbogbo nítorí tó bò láṣìírí tí ó fẹ́ díẹ̀ síta tó ṣe bó ṣe yẹ kí ó ṣe nínú súnà, Ọlọ́run bó ṣe kí ni yóò forí jì onítọ̀. Now àti fẹ́ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ òkú. Omi ti wálẹ̀. Ẹ̀mẹ́ta l'Ànábì ní ká máa wẹ̀ òkú sallallahu alaihi wasallam, àbí jù bẹ́ẹ̀ lọ. Ó lè jẹ́ ẹ̀mẹ́ta, ó lè jẹ́ ẹ̀mẹ́rin, ó lè jẹ́ ẹ̀márùn-ún, gẹ́gẹ́ bí hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tí ọmọ Ànábì wa Muhammad kú tí wọ́n ń pè ní Zainab, Ànábì wa sọ fáwọn tó fẹ́ wẹ̀ wípé tó ẹ ti fẹ́ wẹ̀ ọmọ tèmi Zainab, tẹ́ ẹ bá ti fẹ́ wẹ̀ o, ẹ wẹ̀ pẹ̀lú omi àti sídẹ̀. Tá a bá ti àwẹ̀ òkú lẹ́ẹ̀mẹ́ta bí mo ṣe sọ, ṣé ẹ dákun tó yé wa? Kí la wá fẹ́ fi wẹ̀ òkú? Wọ́n pe ewé kan ní ewé sídìr, nílẹ̀ Lárúbáwá láti máa rí ewé yẹn, á gbé sílẹ̀ báyìí. Wọ́n pe kankan ní kámfọ̀, gbogbo adá la mọ̀ kámfọ̀, á gbé òun náà sílẹ̀ báyìí. Kí ló fà tá a fi ń lo sídìr? Sídìr yìí wọ́n pè ní lotu leaves ní olóyìnbó máa ń pè lotu leaves. Àǹfààní tí sídìr yẹn máa ń ṣe fún òkú ni wípé gbogbo impurities, gbogbo ìdọ̀tí ara òkú ó máa wipe gbogbo ẹ̀, gbogbo ìdọ̀tí ara ẹ̀ ló máa wipe. Kámfọ̀ bákan náà, in tó fàdà fi ń lo kámfọ̀ ní pé insect, àwọn eṣinṣin, àwọn èèrà kò lè máa bà lé òkú náà. In ta fi ń lo méjèèjì yẹn. A wá bẹ̀rẹ̀ láti ẹnìkan wà tí ó máa bá mi bu omi, ẹ̀yẹn tó báyìí. Àwa ti ṣe tán láti wẹ̀ báyìí. Nǹkan alákọ̀ọ́kọ́ tá a ṣe, òun náà ní pé a máa jà níyàn nípa fẹ́ wẹ̀ òkú. Kì í ṣe pé ìwọ Ọlọ́run mo búra mo fẹ́ ṣe kí nígbà. Wọ́n náà ti gbèrú pé ẹni tó wà nílẹ̀ yìí kò fẹ́ wẹ̀ náà ni, kò àníyàn tó jùlọ náà ni. Kò dẹ̀ jẹ́ jásí pé ó má, kò dẹ̀ jẹ́ jásí pé ó ti bàlágà tí ọpọlọ ẹ gbé láti lè wẹ òkú tó lọ sálẹ̀ kìyàmà. Ẹ̀sùn báyìí. So first thing tá a máa ṣe,
nígbà tí a ti daṣọ bò á wà tẹ inú ẹ̀ á wà máa tẹ díẹ̀ á tẹ̀ díẹ̀ bí tá fẹ́ fi ṣe lẹ́yìn ni wípé gbogbo ẹ̀gbin tó wà lára ẹ̀ á lè jáde, gbogbo àwọn sakaratul maut nígbà tó ń pọ̀kọ̀ra kú tó wà ní díẹ̀ gbogbo kìnìyàn á lè jáde, á wà tẹ̀ á ṣe lẹ́yìn tó wá sọ pé ó jẹ́ ẹlẹ́gẹ́ á wà tẹ̀ nínú abájẹ́ ní tẹ̀lé gbogbo àwọn kìnìyàn yóò máa jáde alákọ̀ọ́kọ́ ni gbọ́dọ̀ wọ́n bá tóbi. Tá a bá ti ṣe yẹn tán á wà mú omi, a ní ṣe o àbò láṣìírí ni o, a mú omi bá ṣe ṣe nì, a sì ní wo ojú ara ẹ̀, a máa la ẹsẹ̀ díẹ̀, a máa fi omi a fi ṣàn, a máa fi ṣan ojú ara rẹ̀ dáadáa kí gbogbo kí yẹn lè kó lè bọ́ta òkú mi ìbẹ̀ ká sọ pé ẹ̀ ní ẹ̀gbìn kankan lára ẹ̀ ó má ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti wá fojú ara ẹ̀ tán ó ṣe wá kún wípé a ṣe àlùwàlá fún. Alákọ̀ọ́kọ́ náà ni wípé a máa wẹ̀ ní ojú ara, ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a máa ṣe àlùwàlá fún. Bá ṣe ṣàlùwàlá àbùkù kò yàtọ̀ sí bá ṣe ṣàlùwàlá ní bá ṣe náà, àmọ́ gbogbo tá bẹ̀rẹ̀ sí ní máa wẹ̀ òkú a máa gbé láti ọwọ́ ọ̀tún, a wẹ̀ ọwọ́ ní a máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ọwọ́ ẹ̀ a wẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta, ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì bákan náà a wẹ̀ yẹn náà, a wẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀ a wẹ̀ dáadáa tí ó máa mọ́ a wẹ̀, ó wá kun ẹnu ẹ̀ imú àtọjú. Báwo la ṣe wẹ̀ yẹn? Bá ṣe wẹ̀ ẹnu kì í ṣe pé a máa fẹ́ yín títa báyìí àbí a máa jẹ́ kó ṣe ẹnu sókè, a máa rọ omi sí ìrọ̀ o. Ìtàkọ̀ṣe a kọ̀ bu omi sọ́wọ́ wa a fi ṣe ní ẹnu báyìí, tá a bá ṣe yẹn tán a tún mú omi sọ́wọ́ wa díẹ̀ a fi ṣe ní mú báyìí, tá a bá tún wá ṣe yẹn tán ó kun ojú a wá mú omi a dà sọ́wọ́ wa díẹ̀ a fi ṣe ní ojú mọ́ báyìí, a ṣe báyìí ẹ̀mẹ́ta láṣẹ à ń ṣe àlùwàlá fún nìyẹn. Tá a bá ṣe yẹn tán ó kun apá a wà bọ́ síbi apá ọ̀tún ni a fi omi sí a wọ̀ lọ sílẹ̀ lálákọ̀ọ́kọ́ a ṣe lẹ́lẹ́kejì a ṣe ní ẹlẹ́ẹ̀kẹta, a tún bọ́ sí apá òsì a ṣe yẹn náà ní ẹ̀ẹ̀mẹ́ta, ẹ̀mọ́ bá ń ṣàlùwàlá nìyẹn. Ó wá kun ká fi omi pa orí ẹ̀ náà, a tún bọ́ síbi orí a fi ọwọ́ síbi omi a fi pa orí ẹ̀ a ṣe yẹn náà, ó kún ká bọ́ síbi etí a ṣe yẹn náà síbi etí ẹ̀ a fi omi a fi pa ní etí a fi rá ní etí. A kì í rọ omi a kì í rọ sí òkú lẹ́nu o, a sì kì í rọ sí òkú ní etí, a ò rà máa ṣe torí ó ti di ájísù, kò ní ìdá kankan ṣe má, kò ní ìgbà pàmò, kò ní ìgbẹ́sẹ̀ bó ti lọ Allahu Akbar. A ṣe bẹ́ẹ̀ a ti ṣe àlùwàlá, a wà mú omi ẹgbẹ́ ìpínlẹ̀ wọn a ti ṣe àlùwàlá fún a má lọ ṣe ìpínlẹ̀ now the next thing tamara ṣe ni pé a máa mú omi a máa fi pa ní orí, a máa fi omi yẹn kó wọnú orí ẹ̀ dáadáa, tó bá jẹ́ obìnrin tó ní irun ni omi yẹn wọ bí orí ẹ̀ kó ká fa ṣe dáadáa kó gbọmọ ẹ̀ dáadáa, ó jẹ́ ọkùnrin náà ni ká ṣe bẹ́ẹ̀ náà, ó máa dàbí ìgbà tá a bá ń wẹ Janazah ká ṣe bẹ́ẹ̀ yẹn náà. Tá a bá ti wá ṣe orí tán bákan náà a wà bọ́ síbi ẹgbẹ́ ọ̀tún ẹ̀, ẹgbẹ́ ọ̀tún láwà kọ́kọ́ a ti fọ́nú ara ẹ̀ tán a ti ṣe àlùwàlá fún, a máa bọ́ síbi ẹgbẹ́ ọ̀tún ẹ̀, a ní sílíbà ilẹ̀ o bó ṣe máa wà yín náà ni o, a wà gbé báyìí, ẹ bá mi gbé ẹ̀yin náà wà àjọ ṣiṣẹ́ yẹn ni ẹ rà gbé báyìí, tẹ́ bá ti gbé báyìí ẹ wá omi ẹ fi fọ̀ lára, ẹ wá omi ẹ fi fọ̀ ní ara, gbogbo ẹ̀yìn bí yóò dé gbogbo bí báyìí ó máa dé bẹ́ẹ̀ ẹ máa fi fọ̀ bẹ́ẹ̀ náà ẹ tún wà bọ̀ gbogbo bí báyìí ló máa dé, gbogbo bí yóò ṣe kanlẹ̀ á ṣe bẹ́ẹ̀ tí ó kanlẹ̀ bẹ́ẹ̀, gbogbo ẹsẹ̀ gbogbo àtàǹpàkò gbogbo ẹ̀ la máa jẹ́ kí omi dé, á ṣe bẹ́ẹ̀ yẹn á ṣe bẹ́ẹ̀ fún ẹ̀ẹ̀mẹ́ta. Ó ṣe pé a máa ń já òkú sí hòhò, nǹkan tí ò dání o, ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o, á ṣe bẹ́ẹ̀ yẹn ẹ fi bá ṣe ń bọ́ àṣeyẹ là ń bò kò sí nǹkan kan bẹ́ẹ̀ o, á rọra ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta á fi omi ṣe bẹ́ẹ̀ á tún dá padà ẹ rọra ṣe ni á rọra dá padà díẹ̀, á tún bọ́ sí ẹgbẹ́ òsì bákan náà á daṣọ bò á ní ṣí sílẹ̀ o, a máa daṣọ bò bẹ́ẹ̀ yẹn náà á tún gbé ní apá òsì, gbogbo apá ẹ̀ gbogbo abíyá gbogbo ẹ̀yìn gbogbo ìbàdí gbogbo orúnkún gbogbo ẹsẹ̀ àtàǹpàkò gbogbo àtẹ́lẹsẹ̀ gbogbo ẹ̀ láṣẹ bẹ́ẹ̀ á fọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta Yorùbá àdàbí Muhammad ànábì ló kọ́ wa ní gbogbo eléyìí o, á ṣe bẹ́ẹ̀ tá a bá ti ṣe bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ pẹ̀lú ewé sídìr tó wà ní omi á fọ̀ bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kámfọ̀ á fi kámfọ̀ sínú omi tó mọ́ tó ní dán á tún ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì á ṣe wá mú omi tó tún mọ́ bákan náà á tún fi wẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ni wíwò òkú parí sí ẹgbẹ́ lọ́n tóbi ni. Tá a bá wá ṣe bẹ́ẹ̀ tán á tún wá wáyé
àyè tá a wà á lè wá bí àga mi àbí ẹni mi á fi gbé sí ibi tá a ti ń gbé a ní bó òkú sí òhò ẹ má jẹ́ à ṣe mistake o ẹ má jẹ́ à bó òkú sí òhò kọ́lọ́ lè bo àṣírí àwa náà a rọra gbé abẹ́gbé sí another table ọlá pé tó bá yẹ pé gbogbo internet ẹgbẹ́ kìnìyàn sí pé gbogbo internet ti wà ní àkọ́kọ́ tẹ́ nylon sí ní abẹ́ náà á gbé báyìí á wà tẹ́ nylon sí lábẹ́ á dà padà á tún gbé báyìí á tẹ́ nylon sí lábẹ́ á máa fà á dà padà tá a bá ti gbé bẹ́ẹ̀ á wà gbé pẹ̀lú nylon á máa gbé sínú káríà tó fi ń gbé òkú á gbé sínú káríà yẹn ti nylon á wà lọ gbé síbi tí á ti múra fún àti wá gbé síbi tí á ti múra fún báyìí àwa fẹ́ múra fún ẹgbẹ́ kìnìyàn ẹgbẹ́ kìnìyàn ó yá ẹ̀tẹ́ aṣọ mẹ́ta òun náà la lò tá a fi ṣe káfáàní ẹ̀ aṣọ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun látẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì òun látẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta òun ló wà lára yìí a wá gbé síbẹ̀ bàbá ti gbé a rọra yọ láìlọ́n tá a fi ti ayọ̀ kúrò bẹ̀ ayọ̀ eléyìí náà ayọ̀ kúrò bẹ̀ àwa fẹ́ dira fún aṣọ tó èyí ta lò tẹ́lẹ̀ yìí tó wẹ̀lì ni o a ti yọ yẹn dànù bàbá ṣe ń gbé sí àníjẹ́ kí ìhòòhò ẹ̀ hàn síta a ti máa yọ tó wẹ̀lì yẹn dànù a máa fi eléyìí náà ti wà lára aṣọ tí a fẹ́ lò tó wẹ̀lì dẹ̀ ti wà níbẹ̀ báyìí tó wẹ̀lì ní tó wẹ̀lì láti fi kọ́ bẹ̀rẹ̀ eléyìí náà ti wà lára aṣọ tá a fẹ́ lò a rọra gé ibì kan níbi ọrùn aṣọ yẹn tó máa ṣe déédéé igbá rẹ̀ mọ́ bí ojú ara rẹ̀ bá a ṣe gé yìí ẹgbẹ́ síta ẹgbẹ́ kìnìyàn ẹgbẹ́ báyìí eléyìí náà wà lára aṣọ tí a fẹ́ fi dì í àyíwá tó wẹ̀lì ló wà lára yìí àti kìnìyàn aṣọ yẹn sì wà lára ẹ̀ á wá yọ tó wẹ̀lì yẹn ẹ ti àti gélé lọ́rùn á wá yọ tó wẹ̀lì yìí á wá máa yọ díẹ̀díẹ̀ gbogbo òní rí ojú ara ẹ̀ ó rà yọ ó yọ ó ti yọ báyìí ó ti bò lára a fẹ́ dì ní báyìí okùn dídì á rọra máa ṣe ó ti di ẹni tí kò lè dá nǹkan kan ṣe mọ́ àwa nìkan náà ló ní àwa náà la lè múra fún àwa la lè ṣe gbogbo nǹkan fún tá a bá wá fẹ́ máa dì í ọwọ́ ọ̀tún náà láti bẹ̀rẹ̀ gbogbo tá a bá máa ṣe businessman gbogbo tá a bá máa ṣe ẹgbẹ́ máìkì wá fáyì gbogbo tá a bá máa ṣe ọwọ́ ọ̀tún ni a ti máa bẹ̀rẹ̀ a ṣe báyìí a mú báyìí a tún bẹ̀rẹ̀ lọ́wọ́ sí a tún mú báyìí aṣọ alákọ̀ọ́kọ́ yẹn ẹ má gbàgbé o orí wà ń ta o àti fi aṣọ alákọ̀ọ́kọ́ àti fi kọ́kọ́ orí ẹ̀ wà ń ta aṣọ ẹlẹ́ẹ̀kejì á gbé láti ọ̀tún again àmì ẹ̀rọ yìí olóhùn wà báyìí ó gbàgbé step kan ká tó fi aṣọ yẹn sí lára wọ́n pè kíní kan ní hanut yẹn ní gbogbo àwọn oríkèéríkèé rẹ̀ bí iwájú ẹ̀ bí ankle bí orúnkún bí ọmọkẹsẹ̀ bí àtẹ́lẹwọ́ hanut a máa ra fi perfume tó ní òórùn dáadáa tó dẹ̀ jáfíkà dáadáa a rà fi sí gbogbo àwọn oríkèéríkèé rẹ̀ gbogbo àwọn joint ẹ̀ hanut ẹ̀ ibi orúnkún àtẹ́lẹsẹ̀ gbogbo ẹ̀ la máa fi hanut yẹn sí tá a bá ti ṣe bẹ́ẹ̀ a wá di ẹlẹ́ẹ̀kejì ní bá ṣe ṣe ni a bẹ̀rẹ̀ láti ibi ọ̀tún a parí ẹ̀ sí ibi òsì ó ti ń lọ lé díẹ̀ díẹ̀ ó ní bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ nìyẹn bá ṣe rí ẹlòmíì ó lè jẹ́ èèyàn gíga ó lè jẹ́ èèyàn kúkúrú bó bá ṣe rí ní aṣọ tẹ́ ẹ̀ bá lò lẹ́ẹ̀fi ṣe òdiwọ̀n ẹlẹ́ẹ̀kejì nìyẹn náà ẹlẹ́ẹ̀kẹta á gbé yẹn náà látọwọ́ ọ̀tún á dé báyìí aṣọ yẹn ò ká òpèlè ìgbàdí ẹ̀ á gbé báyìí á wà parí ẹ̀ síbi ọwọ́ òsì á gbé báyìí bákan náà ẹ máa bẹ̀rẹ̀ sísú ẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ ẹ rọra gbé báyìí ẹ so báyìí ẹ so ẹni yóò lè díẹ̀ ẹ so báyìí tó máa ṣe fà ẹ bá fẹ́ gbé sínú sàárè ẹ tún mú mi ẹgbẹ́ máìkì wa ẹ tún mú mi bákan náà ẹ tún fi sí ní ìsàlẹ̀ ẹ tún mú báyìí ẹ tún so níbi ankle ẹ tún mú okùn mi ẹ tún gbé sí ní ibi àárín báyìí ẹ tún so mi báyìí náà ẹ tún mú níbi ẹ tún fi okùn yẹn sí ní báyìí ẹ fi sí báyìí ẹ fi sí báyìí àyíwá ibi orí ẹ̀ ní ẹ mú okùn báyìí ẹ so ń bí
ẹ sọ ráì ní tí wọ́n sọ pé tẹ́ ẹ bá tẹ́ gbé sínú sàárè á lè yí sí láti tú dáadáa ẹgbẹ̀ àti dira fún tán báyìí ó wà mú lé ilẹ̀ yìí bí ti gbogbo wa náà padà sùn dájú pé bí wọ́n ṣe tẹ́ gbogbo wa náà ni wá sí ni o gbogbo náà ṣe náà wàláhì wá sí ni wọ́n tó ń gbọ́ ẹ̀yà tó láti kó lè gbẹ òkú ó lè di aṣọ fóòkú ó lè gbé sàárè wọ́n ti ọjọ́ tí wọ́n wẹ̀ lọ wọ́n tó ń gbé yàn sínú sàárè wọ́n ti ọjọ́ tí wọ́n gbé wọn náà sínú sàárè o làfáà kan ní wọlé mẹ́tẹ́ká ó mú kẹyẹ fún adam bàkíyà wọ́n lẹ́sọ̀ hawlak yẹ́lẹ̀ àbúrò rẹ̀ sùúrà fàámà lè nafsik an takuna ìsàlẹ̀kọ́ fi yàwó ní náà ti ka lọ́wọ́ kan masúrà àfáà ní níjọ́ táwọn ìyá wa jọ́ tẹ́jú wa asùnkún wáyé ni ọmọ tí ò bá sunkún ga ọmọ tí ò bá sunkún wáyé ga àwọn tó lóun ẹ̀kọ́ fún ọ létí yóò padà sunkún ìjọ tó wáyé à ń sun ẹkún ni wọ́n náà sọ hawlak yẹ́lẹ̀ àbúrò rẹ̀ sùúrà àwọn mọ̀lẹ́bí wa bàbá wa ìyá wa èèyàn wa gbogbo alájọgbé wa pátápátá inú wọn dùn pé àmàbí wọn tuntun afọwọ́ ni wọ́n náà sọ hawlak yẹ́lẹ̀ àbúrò rẹ̀ sọ fún ẹ̀mí àlè nọ́ọ̀sìk àǹtẹ̀kùn náà ìsàlẹ̀kọ́ wá ṣe dáadáa pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ṣe dáadáa ṣiṣẹ́ rẹ̀ fi yáwó mi ìmọ̀ tíkà torí ìjọ tí wọn náà bá kú dọ́ọ̀híkàn ọ̀sùnwòrà ló lọ sí pé àwọn èèyàn yóò máa banú jẹ́ pé ó kú àwọn ìjọba bá ń gbé ọ lọ sínú sàárè ẹ̀rín ìwò máa rí lọ́pàá jọ lọ ó fi já sí pé wọ́n positive ni positive and negative ìjọ tá a bí wa aṣojú wáyé àwọn èèyàn rẹ̀ àmọ́ wá ṣiṣẹ́ ìjọ sí pé ìjọ tí wọ́n bá ń lọ pàdé ọlọ́run wọ́n máa rẹ̀ àwọn èèyàn ṣe máa sùn bá ṣe ṣe yìí á di ẹsẹ̀ bẹ́ẹ̀ náà á di ẹsẹ̀ tá a bá ti wá di ẹsẹ̀ ó wá kún pé káàgbé ó sì di àbẹ̀gbé ó sì di àbẹ̀gbé ọ̀rọ̀ àní ẹkẹ́yìn sí ẹlẹ́gbẹ́ wá láti ẹgbẹ́ wọlé ẹgbẹ́ jáde ẹwà máa gbókùbọ̀ afẹ́kẹ́yìn sókù lára báyìí ẹgbẹ́ náà máa lóye ó yá ẹwà máa gbébọ̀ afẹ́kẹ́yìn sí bàdàdógún afẹ́kẹ́yìn sọ lára bàdà tí kọ́ sáré kìí àmà ọ̀ lè dẹ́sẹ̀ gbé mọ́ ọ̀ lè dáta gbé mọ́ ọ̀ lè rí ẹ̀mọ́ ọ̀ lè ṣe kẹ́kẹ́ mọ́ bàbá tó jẹun lánàá ó dẹni tí wọ́n ń gbélé nì bàbá tó ń gbèsè lásán ó dẹni tí wọ́n ń gbélé nì bàbá tó ń ṣẹ́jú lánàá ó dẹni tí wọ́n ń ṣe gbélé nì bàbá ti kú àmọ́ agbo tí bàbá rà ó ń ṣiṣẹ́ lọ kò sọ pé olówó òun ti kú òun ti ṣiṣẹ́ mọ́ bàbá yìí ó ti kú o àmọ́ bàbá yìí ra agbo àmọ́ agbo tí bàbá yìí rà ó ń ṣiṣẹ́ lọ kò mọ́ polówó òun ti kú wọ́n tún pe nọ́mbà ìwé wọlé afẹ́kẹ́ sí ògùnlá tó bá jẹ́ pé ọkùnrin ní ibo ládùú sí tó bá jẹ́ pé obìnrin ní ibo ládùú sí tó bá jẹ́ pé ọkùnrin la fẹ́ kí n sí lára àárín ẹ̀ agbèléjẹ ìgbìgbòrò òun ni àwọn àfọwò dúró sí ìmáà tó bá jẹ́ pé obìnrin ló kú tá a fẹ́ kí n sí lára ibi orí ẹ̀ máa ládùú sí àwọn àgbè kan kíbla la máa dájú kọ ọlá kí bá ṣe ṣàlàyé ẹ̀yẹ kíbla òun la máa dájú kọ àfọwò àdúró àwọn èrò wa pé ìyá alágbèjà ti kú afẹ́ kí n sí lára láàdó mẹ́rin Allahu Akbar èrò wà pé iná wọ́n dúró sí ibi ìjọba ẹ̀ máa ń ráì Allahu Akbar mẹ́rin òun náà la máa ṣe Allahu Akbar takbiratul ihram mẹ́rin òun náà la máa ṣe tí mo bá ṣe alákọ̀ọ́kọ́ pé Allahu Akbar sọ bẹ́ẹ̀ ni Allahu Akbar ìmọ̀ wo kàfátíà gbogbo adá kàfátíà aka láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tí ó parí sí lónìí ó tún kàtà wọn pé Allahu Akbar ìmọ̀ wo ṣe salatu Ibrahimiyat Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahima wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid akabe àtúnṣe Allahu Akbar kábàárà bá ti di mẹ́ta lẹ́yìn ẹlẹ́kẹta àwọn aṣáájú àdúrà fókù Allahumma irhamhu wa aghfirhu wa afu anhu aṣáájú àdúrà fún dáadáa nígbàwá náà bọ̀ ó lọ tẹ́lẹ̀ ìwà ńbẹ̀ a ṣe súnmọ́ sípò kíláàsì a ṣe gbogbo àdúrà ìbáàjẹ́ Yorùbá ìbáàjẹ́ Haúsá ìbáàjẹ́ Ìgbò gbogbo àdúrà tá a bá lè ṣe fún òkú òun náà lè ká máa ṣe tó fi jásí wípé gbogbo ìgbà tá a bá tún sọ wípé bisimilahi olúwọ̀lá gbogbo ẹni tí ò bá ṣe fókù tá a ní kó ṣe fún tóun náà bá kú òun náà lè rẹ́yà ṣe fún òun náà lè rẹ́yà ṣe fún ẹlẹ́kẹta ni ẹlẹ́kẹrin a ṣe Allahu Akbar a wá ṣe assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi ìfàfà wà bẹ́ẹ̀ ó dà wà fà wọ́n jẹ́ wípé a lè ṣe sálámà yẹn a lè ṣe bẹ́ẹ̀ lè wípé assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi àbí káàkiri a ṣe ní wípé assalamu alaikum wa rahmatullahi ìbátan tá a bá ti ṣe bẹ́ẹ̀ ó wá jẹ́ wípé abẹ́gbẹ́ òkú sínú sàárè ìdájọ́ wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá mọ̀ bí èèyàn rí ní àbíyàn rí
òun ló mọ̀ bóyá ẹni tó ń báyọ̀ Ọlọ́run bá ní àbí ẹni tí ò báyọ̀ Ọlọ́run nínú àwọn èèyàn tọ́lọ́run bá dá àwọn kan wọn ò ní sí náà àmọ́ Ọlọ́run ló fi wọ́n sí láti jẹ́ náà wọn ò ní sí náà wò àmọ́ Ọlọ́run ló fi wọ́n sí láti jẹ́ náà inú wọn ní ọjọ́ pé àwọn tí wọ́n ti ń ṣẹbọ láti jẹ́ tó ti bí wọn wọ́n ti ń ṣe tí ò dá láti jẹ́ tó ti bí wọn wọ́n ti ń pààyàn wọ́n ti ń ṣe gbogbo tọ́lọ́wọ́n àbí láti jẹ́ tó ti bí wọn àmọ́ kò sáádà tí wọ́n bọ̀ sáré kìyàmà Ọlọ́run ló sọ wọ́n kúrò nínú àìdá yóò sọ wọ́n sínú ẹlẹ́rẹ́ àwọn èèyàn ọwọ́ Ọlọ́run bá ń fà ẹlẹ́ẹ̀kejì náà àwọn èèyàn òun náà ni àwọn tí wọ́n ń sin Ọlọ́run lójú méjèèjì wọ́n ń gbààwẹ̀ wọ́n ń yan sàká wọ́n ń lọ hajj ó kò sáádà tí wọ́n bọ̀ sáré kìyàmà wọ́n láwọn òṣìṣẹ́ Ọlọ́run bàbá ó kò sáádà tó láwọn bọ̀ sáré kìyàmà wọ́n láwọn òkè wọn ó kò sáádà tó láwọn bọ̀ sáré kìyàmà wọ́n ní tọ́lọ́run òfẹ́ làwọn òfẹ́ ṣe àwọn èèyàn wọn lọ sínú náà ni Ọlọ́run má ṣe tó abẹ́rẹ́ àwọn ọmọ nínú àwọn èèyàn tọ́lọ́run bá dá àwọn èèyàn wọ́n sin Ọlọ́run kó tó wá fi wọ́n sí náà dáná Ọlọ́run kàwá mọ́ níwọ̀n o àwọn ọmọ tó máa ń bẹ nínú àwọn èèyàn tọ́lọ́run bá dá wọn ò ní sin Ọlọ́run àwọn èèyàn ní sin Ọlọ́run èrè wọn ọ̀ sí náà wọ Ọlọ́run bó yìí tó padà àmọ́ àlè inú iná Ọlọ́run bó máa ṣe ìwọ̀n Ọlọ́run máa ṣe ìwọ̀n rẹ̀ o gbogbo tá a ṣàlàyé yìí ipò yìí sí o ẹni tó máa ń wẹ òkú ló máa pa ọkọ tí ó bá pàdé alábùwà Muhammad tó fi sọ fún wa wípé gbogbo tó tún tó máa ń wẹ òkú ó gbọ́dọ̀ sọ ìwọ ló gbọ́dọ̀ sọ tó bá sọ wọ́n láti di ẹni tí ẹ gbọ́dọ̀ ọba tóbi ni tó bá ti sọ o ti jàmbá Ọlọ́run o ti jàmbá àmàna o Ọlọ́run ọba yóò ṣe ní sọdọ̀kọ́tún járíyà fún gbogbo àwa tí a participate nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum. ẹtù bí náà ẹka náà ẹni tó bá ní ìbéèrè bíi méjì àgbà méjì àbí pẹsikọn náà ọwọ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún ni ó fi lélẹ̀ bẹ́ẹ̀ni so sàárè yẹn náà ó lẹ́kọ̀ọ́ bá ṣe ń gbé sàárè ó lẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá bí báyìí Ànábì wa Muhammad ó jẹ́ oyé wa wípé aláàdù lánàá wà ṣẹ́kù dìgẹ́rìnà ṣẹ́rí láàdù yẹn á ṣàlàyé yẹn ní ọjọ́ mẹ́jọ inshallah orí dọ́tí lọ ẹ̀dá kan jẹ́ ká ṣé kò sí question mọ́ ṣe kí ni ẹ̀ ò lè ṣe now omi tó lọ́wọ́rọ́ tó bá gbóná jù tó bá tutù efe ó dà wa alaikum salam ọwọ́ ẹni kíni glove yẹn kíni láìlọ yẹn kọ́nà ẹmú kíni rẹ̀ sọ pé ààlẹ́ ní lómi o omi lẹ́fì wẹ̀kú o àwọn kọ́kọ́ wà tó yẹ ká tún fi hàn yín gan gbogbo kíní yìí sìn akọwọ́ àmà rántí kẹ́ tó wẹ̀ ẹ kọ́kọ́ wọ glove sọ́wọ́ ó wà very important tẹ́bá ti ń tẹ̀ glove yẹn lẹ́fì máa tẹ́bá ti ń dá mi yẹn sí o lẹ́fì máa clean ni gbogbo ojú ara nǹkan kan gbogbo tó ń jáde yẹn lẹ́fì máa clean ẹ̀ so bí yẹn ṣe jẹ́ nìyẹn ẹ bá fi pẹ́sítọ̀ síjọ́ mi dábò tó yọ lọ torí kíní wáyé ẹjọ́ tó yọ lọ.